Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Muki from Nigeria here. Ekurole. And fún àwọn Christiani, àlàáfíà fún yín o. And yín oníṣẹ̀ṣe náà tẹ́ máa wo video mo kí gbogbo yín o. So adára fún gbogbo yín o. Mo fẹ́ ṣe video yìí fún clarification. Lẹ́yìn kí n fẹ́ ṣe video yìí àti torí pé law kan wà nínú Islam. Bí law adoption tàbí guidance nínú Islam ẹ gbọ́dọ̀ fi orúkọ àti ìran ọmọ dùn ọmọ. So ká ní Muslim adopt ọmọ sìn àbí yóò jẹ́ counselor àbí guardian ọmọ, Muslim gbọ́dọ̀ retain orúkọ àwọn òbí ọmọ náà. So àkọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ everybody, àwọn olóṣèlú, àwọn colleagues mi, àwọn ọ̀rẹ́ mi, then àwọn family, àtàwọn fans all over the world. Mo rí gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ gbogbo yín, mo dẹ̀ rí àwọn tó ń pè àtàwọn tí mi tí máa gbé kọlù wọn kí wọn padà. Mo dúpẹ́ o, a ní fi aburú gbà o. But mo fẹ́ ṣe fídíò yìí láti clarify ọmọ tí Ọlọ́run mú sọ́dọ̀ yẹn, Mohammed lórúkọ ẹ̀, kì í ṣe ọmọ bíbí inú mi, ṣùgbọ́n godson mi ni. Tẹ́ bá wá ṣàkíyèsí, àwọn tó bá ṣàkíyèsí, okay, àwọn kan náà tún pè mí sìn, àwọn tó bá ṣàkíyèsí bí mo ṣe máa ń relate pẹ̀lú àwọn ọmọ. Mo ní àwọn ọmọ méjì, ọmọ àfiarabí àti àwọn ọmọ àfẹnubí. Àwọn ọmọ àfẹnubí mi dẹ̀ pọ̀ gan-an, ọ̀pọ̀ gan-an ọmọ. Kódà àwọn ọmọ àfẹnubí mi wà tó pé náà àwọn colleagues mi ni wọ́n, tí wọ́n ti wá dàgbà ń sìn, tí mo ti ń address wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Nígbà tí màá mọ̀ wọ́n rí, bàbá náà ń pè mí, ọmọ ni mò ń pè wọ́n. Nígbà táwọn náà ti wá dàgbà ń sìn, ẹ̀mọ́ máa ń tẹ́ stage kan tó wọ́n máa dàgbà dé tó fi wá jẹ́ pé kì í ṣe ọmọ mọ́, baálé ilé làwọn náà. So wọ́n pọ̀ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n máa ń send àwọn tó bá máa ń send kíní sí mi email, tó bá lọ wo orí email address mi realatcommunications@gmail.com, tí wọ́n bá wo orí mail mi realatcommunications@gmail.com yẹn, ẹ máa rí pé mo gbé ọmọ ìbejì méjì dání nínú fídíò yẹn. Ṣé rí àwọn ọmọ ìbejì yẹn, wọ́n ti dàgbà ń sìn, wọ́n ti dọmọ gé dáadáa, wọ́n ti wà fully grown. Bàbá tiwọn, èmi ni adopted child bàbá tiwọn. Ara àwọn ọmọ kéékèèké ilé yẹn ni àwọn ọmọ yẹn. Nígbà tí wọ́n wà ní kékeré tọ́ṣẹ̀ bí wọn ni mo kó wọn dání yẹn. Wọ́n dẹ̀ ti dọmọ gé ń sìn, wọ́n ti dàgbà, bọ́ mo ò tí ì change ẹ̀ rí. Ìgbà mi wà tí máa ṣí mail mi máa ṣiṣẹ́ rí pé àwọn ọmọ yìí máa ṣe ló wà lórí mail mi láti ìjọ yìí. Ó wà lórí realatcommunications@gmail.com. Àwọn yẹn wà ń bẹ láti ọdún tí mo ti fi wọ́n síbẹ̀. Ṣé wá rí ẹ̀gbọ́n àwọn ọmọ yìí tó jẹ́ àgbàlagbà, Ibrahim lórúkọ ẹ̀, Fọlárànmí Ibrahim Babalọ́lá. Fọlárànmí Ibrahim Babalọ́lá yẹn, òun àti ẹnìkan ìyẹn ti di minister ní church Ṣalaisi. Wọ́n máa ń jọ ń jà sí first born ní lọ́wọ́ mi. So ọmọ mi lòun, bàbá àti Ibrahim yẹn, Sẹ́ríkì Babalọ́lá, wọ́n ti di ọba ń sìn, ọba ni wọ́n ní Ìlàjú. So èmi làkọ́bí bàbá tiwọn, Ibrahim làkọ́bí tèmi. Ibrahim náà lẹ́gbọ̀n tí Ọlọ́run ti gbà padà sọ́dọ̀, kọ́lọ́run bá foríjì wọn lápapọ̀. So mo ní àwọn ọmọ àfi ẹnu bí púpọ̀. Lára àwọn ọmọ àfẹnú bí mi, òun wá ní Mohammed wa tí Ọlọ́run pè sọ́dọ̀. Tẹ́ bá ṣàkíyèsí, mo ti máa ń post video before now, tí máa post ọmọ kan fún birthday tí máa ní dear son. Ìmí wà tí máa rí táwọn blogger máa gbé gan tó máa sọ pé ọmọ mi lélẹ́yìn náà. Mo fẹ́ kọ́ clarify, ọmọ mẹ́ta ni Olúwa fún mi, Abdulmalik, Ahmed àti Awal. Ọmọ pọ̀ lára mi, so mo fẹ́ bí sí tọ́lọ́run bá fún mi sí. Ṣùgbọ́n ṣe rí àwọn ọmọ àfẹnubí àti ọmọ àfarabí mi, ọmọ mi ni gbogbo wọn. Ó ní àdírẹ́sì yẹn ṣe máa ń wá bẹ́ẹ̀. Mo kàn ní láti ṣe clarification yìí nítorí, ṣùgbọ́n ó dùn mí náà ni bí nǹkan ṣe, bó ṣe bákan náà ni nǹkan ṣe máa ń dùn mí. Gbogbo àwọn tí èmi kọ́ mo fara bí wọn yìí, bẹ́ẹ̀ náà ni mo ṣe rí wọn bí ọmọ. Ṣé rí ọmọ àfarabí mi àti ọmọ àfẹnubí mi, wọn yàtọ̀ síra wọn. Láti wá tẹ̀síwájú, kò sí abiyamọ kankan tó deserve kó sin ọmọ tó bí. Olúwa ní jẹ́ ká gbá ọmọ yín sìn o. Àwọn tí Olúwa dánwò lọ́wọ́ ẹ̀, Olúwa rọ̀ wọ́n lójú. Ìyá àti bàbá Mohammed Akin Mohammed Oyekan lórúkọ ọmọ ẹ̀. Mohammed Oyekan.
àti bàbá àti màmá Mohammed Oyekan Olúwa rọ̀ wọ́n lójú. Àdúrà wa ń lọ fún wọn, pàápàá jùlọ àǹtí mi màámi Péjú Ọmọbọ́láńlé, Péjú Ògúnmọ́lá Ọmọbọ́láńlé. Olúwa kó ràn wọ́n lójú, Olúwa kó ràn wọ́n lójú. Ọ̀dọ́ tó jẹ́ Ọlọ́run nípè recently skip maker yìí Sanku, Olúwa kó rọ̀ àwọn òbí ẹ̀ lójú. Ìpè tí wọ́n fẹ́ ṣe fún abiyamọ tó sọmọ nù mi ò mọ̀, Olúwa kó rọ̀ gbogbo wọn lójú, Olúwa kó rọ̀ yín lójú. Wáàsí kankan wà, mi lè ṣe wáàsí kankan fún ẹni tó sọmọ nù ju pé àwọn nìkan náà lè ṣe wáàsí fúnra wọn. Olúwa dẹ̀ kì í ṣàṣìṣe, kò sí abiyamọ tó lè wù kó lose ọmọ ẹ̀, ọmọ tí wọ́n bí tó tọ́, ṣùgbọ́n Olúwa rọ̀ yín lójú, Olúwa rọ̀ yín lójú, Olúwa fi yín lọ́kàn balẹ̀, Olúwa dúró mbẹ̀ fún yín. Mi mọ nǹkan mi tí mo fẹ́ sọ. Ọmọ mi ṣì ni Mohammed Oyekan, ọmọ mi ṣì ni. Olúwa kó rọ̀ àwọn òbí ẹ̀ lójú. Ọmọ mi ni, but ọmọ mẹ́ta gangan ni Olúwa fún mi bí mo ṣe kà síwájú yẹn. So ẹ̀yin tí ẹ tàtẹ̀jíṣẹ́, ẹ̀yin tẹ́ pè mí, àwọn èèyàn pọ̀. Bàbá wa Lai Mohammed, Olúwa dúró mbẹ̀ fún yín o, àtọmọ ọmọ ẹ̀ ní sọ kankan nu o. Ṣé bàbá mi Buhari ọmọ Musa àti gbogbo àwọn àfáà tó pè ní kí ó, àti gbogbo àwọn àfáà tó ń pè àtàwọn tó sì ń pè náà. Ọmọ mi náà ni Mohammed o, Mohammed Oyekan ọmọ mi ni o. Ẹ ṣeun. Àwọn colleagues mi wọ́n pọ̀. Doyin Kúkọ̀yí, Fẹ́mi Adébáyọ̀, Múyìwá Adémọ́lá, Bímbọ́ Ṣin, màámi Madam Ṣàjẹ́, gbogbo yín ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní gbọ́mọgbìn bí èbúṣu. Olúwa rọ̀ gbogbo àwọn tí Olúwa fi àdánwò yìí kan lọ́wọ́lọ́wọ́, Olúwa rọ̀ wọ́n lójú, Olúwa rọ̀ gbogbo yín lójú, Olúwa dúró tì yín gbogbo, àti àwọn ọmọ mi táwọn ti dàgbà tó yẹ pé mo ti wá ń pè wọ́n lọ́rẹ̀ẹ́ tí gbogbo wọn ti ń pè mí látàná yẹn. Olúwa dúró tì yín, à ní yọkú. Kí ẹlẹ́yẹ̀ wa má ṣíwájú, kí oníwájú má kẹ́yìn. Ẹ̀yin tí à ń tọ́ bí ọmọ, ẹ̀yin náà ní kẹ́ dèpẹ̀ sí wa lójú. Nǹkan tó ti dáa jù nìyẹn. Gbogbo àti mọ̀ pé death is inevitable, but kò sẹ́ni tó wù kó sọ àwọn tó wà lẹ́yìn wọn tó máa ṣẹ̀yẹ kẹ́yìn fún wọn, kò sẹ́ni tó gbàdúrà kó sọ wọn nù. Olúwa foríjì wọn lápapọ̀. Mohammed, may Allah be pleased with you. Allah forgive all your sins. You are our son, and all of these people are our children. Olúwa kó rọ̀ àwọn òbí tó bí wọn lójú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin Kristẹni, àlàáfíà fún yín o. Ẹ̀yin oníṣẹ̀ṣe, eriwo yà. God bless all of you. God bless you.